KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro. Ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yí padà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ti tòní, ẹ jẹ́ ká tẹríba nígbà tí à ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ́pọ̀ nínú àánú àtàgbára. Ẹ̀yin ni ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Ọlọ́run ìmọ́lẹ̀ àti agbára wa, ẹ bá wa sọ̀rọ̀ lónìí. Kí ẹ sì tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Lórúkọ Jésù Kristi náà, Olúwa àti olùgbàlà wa, àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a rí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè lónìí tí yóò rí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run wa. A dúpẹ́ fún àlàáfíà, ìwàláyé àti ìwàláyé rẹ̀ lórí ayé wa àti lórí ayé àwọn ènìyàn wa tí wọ́n ń wò wá, tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ nínú Bíbélì. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìbùkún àtòjúre tí a rí gbà lọ́dọ̀ rẹ̀ nígbà gbogbo, lọ́nà gbogbo àti ní gbogbo. Ọlọ́run wa ẹ ṣeun, a gbé orúkọ yín ga. Gẹ́gẹ́ bí a ti sọ fún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ pé a ó tẹ̀síwájú nínú kókó ẹ̀kọ́ tá a mú wá ní ọ̀sẹ̀ tó kọjá lọ, òtítọ́ nípa àsè Easter. Òtítọ́ nípa àsè Easter apá kejì. A fẹ́ rí i pé gbogbo ohun tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a fẹ́ kí àwọn èèyàn wa nílé kí wọ́n mọ̀, gbogbo ẹ̀ la fẹ́ gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Kókó ẹ̀kọ́ tí à ń gbé yẹ̀wò láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn, òun ni òtítọ́ nípa àsè Easter. Tẹ́ ẹ̀ bá nígbàgbé, ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, a sọ fún wa pé Easter ó nítumọ̀. A dẹ̀ sọ fún wa pé níbì kan tá a ti rí ọ̀rọ̀ tí a ń pè ní Easter nínú Bíbélì, òun ni Iṣẹ́ Àpọ́stélì orí 12 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4. A dẹ̀ tún fi ẹsẹ̀ wa múlẹ̀ pé níbi tá a ti fi ọ̀rọ̀ Easter sí, kì í ṣe Easter ló yẹ kó wà níbẹ̀, Passover àjọ ìrékọjá ló yẹ kó wà níbẹ̀ ní Iṣẹ́ Àpọ́stélì orí 12 ẹsẹ̀ 4. A dẹ̀ tún fi tó wa létí pé ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé ọ̀rọ̀ tí a pè ní Easter tá a fi sí Iṣẹ́ Àpọ́stélì orí 12 ẹsẹ̀ 4 Act 12 verse 4 pé àṣìlò ọ̀rọ̀ ni, wrong imputation of words ni kò yẹ kó wà níbẹ̀, nítorí èdè tí a túmọ̀ Easter sí nínú èdè Gíríkì sí olóyìnbó òun là ń pè ní Pascha sì túmọ̀ sí Passover feast. So adẹ̀wáríkà pẹ̀lú àwọn àgbékalẹ̀ ẹ̀kọ́ tá a ti gbé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé Easter kì í ṣe Passover feast. Easter kò sì ní nǹkan ṣe pẹ̀lú kíkú, sísìnkú àtàjíǹde Jésù. Àjíǹde Jésù Kristi ó jẹ́ kókó ẹ̀kọ́ tó dádó ní ti ara rẹ̀, is a topic that stands on its own. Ìdí tá a fi gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Jésù Kristi ni pé Kristi kú, àsìkò rẹ̀ ó sì jíǹde ní ìjọ́ kẹta. A gbàgbọ́ pé Kristi kú, àsìkò ó sì jíǹde ní ìjọ́ kẹta. Ṣùgbọ́n Easter ó yàtọ̀ sí àjọ ìrékọjá, ó sì yàtọ̀ sí àjíǹde Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí ìwé ètò ṣe sọ fún wa, a sọ fún wa pé Easter ó jẹ́ òòṣà tí àwọn èèyàn bọ ní àkókò náà. Ohun tí wọ́n sì fi ń bọ òun ni ehoro àti ẹyin, eggs and rabbit, òun ni wọ́n fi ń bọ. Tẹ́ ẹ lọ ṣe ìwádìí nínú internet, kẹ̀dẹ̀ lọ ṣe ìwádìí pé Easter báwo, the origin of Easter, lọ ṣe ìwádìí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó yẹ ká mọ̀ nípasẹ̀ rẹ̀.
ṣùgbọ́n nígbà tá a kíyèsí bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run a rí pé Easter kì í ṣe àjọ ìrékọjá, Easter kò sì ń ṣe àjíǹde Jésù, so it's a pagan festival tá a mú pọ̀ mọ́ kíkú sísìnkú àtàjíǹde Jésù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti gbé àlàyé ìkalẹ̀ fún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, a sì ti kọ́ wa pé gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run pé Easter bí a ti ń wò ó yàtọ̀ pátápátá sí àjíǹde Jésù Kristi, torí pé bí Kristi ti kú, bí ó ti jìyà, bí ó ti jíǹde níjọ́ kẹta, gbogbo rẹ̀ la ní àkọsílẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ṣùgbọ́n àsìtá pè ní Easter kò ní nǹkan kan ṣe pẹ̀lú Jésù Kristi, ikú rẹ̀, àjíǹde rẹ̀ àti ẹ̀kọ́ tó fi lé àwọn àpọ́sítélì àtàwọn ọmọlẹ́yìn lọ́wọ́ kí wọ́n máa ṣe ní ìrántí o. A ti gbé gbogbo àwọn àlàyé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A sì ń béèrè àwọn béèrè ọlọ́gbọ́n lọ́wọ́ wa kó tó nípa bẹ̀rẹ̀ sí wo apá kejì. Mo ti fẹ́ ká fi wá sí ìrántí ohun kan. A sọ fún wa pé àwẹ̀ gbígbà lẹ́ǹtì kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé ní ìgbà tí Kristi fẹ́ kú, kì í ṣe ní ìgbà tí Kristi fẹ́ kú ló lọ gbà àwẹ̀, ní ìgbà tí Kristi fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ òun ló lọ gbà àwẹ̀. Nínú in the process of fasting, àwa pé ìdáwọn kan ń ṣe nínú ìsìlónì ní Palm Sunday. Kí ni ìdí tí Kristi fi wọ Jerúsálẹ́mù táwọn fi ń tẹ aṣọ sílẹ̀? A ti sàsọtẹ́lẹ̀ lábẹ́ májẹ̀mú lálẹ́ pé a ó pọ́n Kristi lé, àwọn kan yóò tẹ aṣọ sílẹ̀, àwọn kìíní palm front, àwọn gbìgbàríwá ó tẹ sílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti sọ pé ọba ni Kristi. So ó yàtọ̀ sí tí àwọn ènìyàn ń ṣe lónìí, tí a rí àgbékalẹ̀ táwọn èèyàn ń ṣe, ó yàtọ̀ sí ohun tí àgbékalẹ̀ ohun tí Bíbélì gbé kalẹ̀. Good Friday ó jẹ́ ọjọ́ Friday takọ̀ Jésù Kristi mọ́ àgbélébùú, wọn ò gbọdọ̀ jẹ ẹran. Níbo ni Bíbélì ti sọ bẹ́ẹ̀? A gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀ kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Bíbélì ò sọ gbogbo àwọn àfikún àtàmọ́ àti àtàmọ́ tí àwọn èèyàn ń ṣe nínú ìsìn lónìí. Mo tún gbé àlàyé kalẹ̀ fún wa pé ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé tí èèyàn bá ń gbààwẹ̀, Kristi kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa àwẹ̀ gbígbà pé a kò gbọdọ̀ mú eérú ká fi sójú ká ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí àwọn èèyàn kó lè mọ̀ pé à ń gbọ́. Ó láti gba èrè wa náà lọ́wọ́ ènìyàn tó pọ́ lọ́rùn là ń gbààwẹ̀ sí, kí a wọ aṣọ tó dáa ká kúnra wa ní ojú kí àwọn èèyàn kó bá ṣe mọ̀ pé à ń gbààwẹ̀ sí Ọlọ́run. Gbogbo ẹ̀ pátá ni Kristi ti kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ ìbáṣepọ̀ wà láàrin Easter àti àjíǹde Jésù Kristi? Ìdáhùn pé rárá o, kò sí ìbáṣepọ̀ kankan. Bí Kristi ti kọ́ wa pé kí a máa ṣe ìrántí ohun gbogbo rẹ̀ pátá la rí nínú Bíbélì. Ìbéèrè mìíràn ni pé ǹjẹ́ Easter yìí tí àwọn èèyàn ń ṣe ní ìrántí Jésù Kristi lẹ́ẹ̀kan lọ́dún, jẹ́ bẹ́ẹ̀ ni Kristi fi àṣẹ rẹ̀ lọ́lẹ̀ fún wa pé kí a máa ṣe ní ẹ̀ẹ̀kan lọ́dún? Ǹjẹ́ Kristi tilẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kí a máa rántí ikú òru bí? Ìbéèrè mìíràn tá a ti fẹ́ béèrè nìyí. Ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni, Jésù ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kí a máa rántí ikú òru. Kí ni àwọn àsè tó gbé kalẹ̀ pé a gbọ́dọ̀ máa fi rántí ikú òru? Tá a gbé fẹ́ ka wo Bíbélì, ka wọ̀rọ̀ Ọlọ́run, ìwé Matthew 26. A sì wo ní irú Bíbélì nípa àsè tí Kristi gbé kalẹ̀ fún wa pé ká máa ṣe ní ìrántí òun. Matthew 26 verse 26, kí ni Bíbélì sọ? Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní bí wọ́n sì ti ń jẹun, Jésù mú àkàrà, ó sì súre, ó sì bù ú, ó sì fi fún àwọn ọmọlẹ́yìn rẹ̀, ó wí pé gbà jẹ, èyí yìí ní ara mi. Ó sì mú ago, ó dúpẹ́, ó sì fi fún wọn, ó wí pé gbogbo yín ẹ mu nínú rẹ̀, nítorí èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n mo wí fún yín, láti ìsinsìnyí lọ èmi kì yóò mu nínú èso àjàrà yìí mọ́, títí yóò fi di ọjọ́ náà nígbà tí èmi yóò bá yín mú titun ní ìjọba bàbá mi. Ní ìgbà tí wọ́n sì kọ orin kan, wọ́n jáde lọ sí orí òkè Ólífì. Níbi láti rí pé Kristi ó gbé àsè tirẹ̀ kalẹ̀ tí a ń pè ní oúnjẹ alẹ́ Olúwa. Níbí yìí Kristi fi àṣẹ lọ́lẹ̀ pé
kí àwọn àpọ́stélì rẹ̀ àtàwọn tí yóò gba ẹ̀kọ́ nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́stélì kó máa ṣe ní ìrántí òun. A ti gbé àlàyé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé ọ̀rọ̀ tá à ń pè ní ìbùkàrà òun náà ló túmọ̀ sí oúnjẹ alẹ́ Olúwa, òun náà ló túmọ̀ sí ìdàpọ̀ mímọ́, òun náà ló túmọ̀ sí tábìlì Olúwa. Gbogbo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí, gbogbo ọ̀rọ̀ yìí láyé tó ní nǹkan ṣe pẹ̀lú oúnjẹ alẹ́ Olúwa. So níbí yìí ìwé Matthew orí 26 ẹsẹ̀ 26 sísàlẹ̀, Kristi fi àṣẹ tuntun lọ́lẹ̀. Ẹ má sì jẹ́ ká gbàgbé, Kristi ń ṣe àṣẹ àjọ ìrékọjá lọ́wọ́, ló wá gbé àṣẹ tuntun mìíràn kalẹ̀ pé kí wọ́n máa ṣe ní ìrántí ikú òun. Elégbùdọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ń gbé kalẹ̀. Ká tún wo ẹsẹ̀ Ọlọ́run tó tún fẹsẹ̀ wọn múlẹ̀. Ìwé Luke orí 22, Luke 22 verse 18 sí 19, ká gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run tún kọ́ wa ní ibi. Luke 22 verse 18 and 19, ká gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ fún wa. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Luke 22 verse 18 to 19. Ó ní nítorí tí òun fún yín, èmi kì yóò mú nínú èso àjàrà yìí mọ́ títí ìjọba Ọlọ́run yóò fi dé. Ó sì mú àkàrà, ní ìgbà tí ó sì dúpẹ́, ó bù ú, ó sì fi fún wọn. Ó wí pé, èyí ni ara mi tí a fi fún yín, ẹ máa ṣèyí ní ìrántí mi. Ẹ wo ẹsẹ̀ 20. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni lẹ́yìn oúnjẹ ó mú ago, ó wí pé, ago yìí ni májẹ̀mú tuntun ní ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún yín. A ti rí àṣẹ tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ pé kí a máa ṣe ní ìrántí òun. Àṣẹ tó gbé kalẹ̀ pé ká máa ṣe ní ìrántí òun kì í ṣe àjọ ìrékọjá. Ó lè gbọ́dọ̀ yé wa, kì í ṣe àjọ ìrékọjá. It's not Passover feast. Jésù kò gbé àjọ ìrékọjá kalẹ̀ fún wa pé ká máa ṣe ní ìrántí òun, ṣùgbọ́n Jésù Kristi gbé àṣẹ tirẹ̀ kalẹ̀ tí a ń pè ní oúnjẹ alẹ́ Olúwa, tí a ń pè ní ìbùkàrà, tí a ń pè ní ìdàpọ̀ mímọ́ Holy Communion, tí a ń pè ní tábìlì Olúwa, Lord's table. Gbogbo àwọn nǹkan wọ̀nyí láti wò àrínú ìwé Mátíù orí 19 ẹsẹ̀ 19 sí 20. Kristi gbé àṣẹ kan kalẹ̀ pé ká máa ṣe ní ìrántí òun. Òun náà la sì tún wò lọ́wọ́ nínú ìwé Lúùkù orí 22, Luke 22 verse 18 sí 20, pé Kristi gbé àṣẹ kan kalẹ̀ pé kí a máa ṣe ní ìrántí òun. Ìbéèrè ni pé ní ìgbà wo làwọn àpọ́sẹ̀lì ń ṣe àṣẹ yìí ní ìrántí Jésù Kristi? Ṣé ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n ń ṣe ni, tàbí ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta, tàbí ìgbà wo ni wọ́n ṣe ń ṣe? Àpẹẹrẹ wo la lè rí nínú Bíbélì pé àwọn àpọ́sẹ̀lì Kristi àtàwọn ọmọlẹ́yìn àkọ́kọ́ wọ́n ń ṣe ìrántí ikú Jésù Kristi ní ìgbà wo? Àgbọ̀rọ̀ wádìí Bíbélì. Kí ni Bíbélì sọ nípa rẹ̀? Ohun tá a rí ni pé Jésù Kristi ní kí wọ́n máa ṣèyí ní ìrántí òun, ṣùgbọ́n a ò rí pàtó látẹnu Kristi ní ìgbà tí wọ́n máa ṣe. Ṣùgbọ́n a rí pé àwọn àpọ́sẹ̀lì wọ́n ń ṣe léyìí ní ìgbàkúgbà tí wọ́n bá péjọ lọ́jọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. So ìbéèrè ni pé ní ìgbà wo làwọn àpọ́sẹ̀lì àti ìjọ májẹ̀mú tuntun tí wọ́n ń péjọpọ̀ láti bu àkàrà? Ẹ ká wù lọ sínú Bíbélì. Bíbélì là á dá wa lóhùn tó ohun gbogbo tó yẹ ká mọ̀ nípa ìyè àti ìwàdí Ọlọ́run láti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Bíbélì sọ? Ẹ ká wo Iṣẹ́ Àpọ́sítélì orí 2 ní ìgbà tí ìjọ májẹ̀mú tuntun ń bẹ̀rẹ̀. Kí ni àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń tẹ̀síwájú nínú rẹ̀? Act 2 verse 42. Kí ni Bíbélì wí? Ẹgbẹ́ o. Ó ní wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì àti ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Ní ìgbà tí ìjọ májẹ̀mú tuntun bẹ̀rẹ̀, ohun tí a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé wọ́n ń tẹ̀síwájú nínú rẹ̀ nìyí. Ó ní wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì,
wọ́n tẹ̀síwájú nínú ìdàpọ̀, wọ́n tẹ̀síwájú nínú bíbu àkàrà àti nínú àdúrà. Àwọn tí wọ́n ṣe nínú ìsìn yìí níbi a ò tí ì rí bí wọ́n ti ṣe, ṣùgbọ́n wọ́n náà ń tẹ̀síwájú. Ìyẹn túbọ̀ sí pé ní ìgbàkúgbà táwọn àpọ́sẹ́lì àtàwọn ìjọ májèlé tuntun bá péjọpọ̀, wọ́n ń tẹ̀síwájú láti máa ṣe léyìí ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Àtúwárìkà nínú ìwé Kọ́ríńtì kìíní orí 11. Kọ́ríńtì kìíní orí 11 mọ̀ pé ẹ̀ ń fi ọkàn bá wa lọ bí a ti ń wo àlàyé ọ̀rọ̀ Ọlọ́run yìí nípa ohun tí Jésù Kristi sọ pé ká máa fi ṣe ìrántí òun. Ẹ wò láti ẹsẹ̀ 23, Kọ́ríńtì kìíní orí 11 ẹsẹ̀ 23, 1 Corinthians 11:23. Ó ní nítorí pé lọ́wọ́ Olúwa ni èmi ti gba èyí tí mo fi fún yín, pé Jésù Olúwa ní òru ọjọ́ náà tí a fi hàn, ó mú àkàrà 24 nígbà tí ó sì dúpẹ́, ó bù ú, ó sì wí pé gbà jẹ, èyí ni ara mi tí a bù fún yín, ẹ máa ṣe èyí ní ìrántí mi. Ẹ wo 25, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó sì mú ago lẹ́yìn oúnjẹ, ó wí pé ago yìí ni májẹ̀mú tuntun nínú ẹ̀jẹ̀ mi, ní ìgbàkúgbà tí ẹ̀yin bá ń mu, ẹ máa ṣèyí ní ìrántí mi. Ẹ tún wo 26, nítorí ní ìgbàkúgbà tí ẹ̀yin bá ń jẹ àkàrà yìí tí ẹ̀yin sì ń mu ago yìí, ẹ̀yin kéde ikú Olúwa títí yóò fi dé. Níbí yìí a rí kà pé ìjọ tó wà ní Kọ́ríńtì, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Pẹ́lú kọ́ wọn, ó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé kí wọ́n péjọpọ̀ láti máa bùkàrà, láti máa kéde ikú Olúwa títí yóò fi dé. Nígbà tí wọ́n bá péjọpọ̀ láti ṣètò bùkàrà gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tá a rí níbí, à ń ṣe ní ìrántí ikú Jésù, a sì ń ṣe láti fi kéde ikú rẹ̀ títí yóò fi padà wá lẹ́lẹ́kejì. Àti rí àpẹẹrẹ. A dẹ̀ wá rí pé ní ìgbà yìí, ìgbàkúgbà yìí kì í ṣe ẹ̀ẹ̀kan lọ́dún, kì í ṣe ẹ̀ẹ̀kan lóṣù, kì í ṣe ẹ̀ẹ̀mejì lóṣù mẹ́ta. Níbo la tún ti fi ẹsẹ̀ wọn múlẹ̀ pé àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ ní ìgbà tí wọ́n bá péjọpọ̀, wọ́n ń bu àkàrà láti rántí ikú àti láti kéde ikú rẹ̀ títí yóò fi dé lẹ́lẹ́kejì. Ẹ wo ẹ̀ka padà sí Iṣẹ́ Àpọ́sítélì orí 20 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7 kí ni Bíbélì kọ́ wa. Ẹ wo ẹ̀ka wo ọ̀rọ̀ Ọlọ́run. Iṣẹ́ Àpọ́sítélì 20 ẹsẹ̀ 7 ó nìyí. Ó ní àti ní ọjọ́ kìíní ọ̀sẹ̀, ní ìgbà tí àwọn ọmọ ẹ̀yìn péjọ láti bùkàrà, Pọ́ọ̀lù sì wàásù fún wọn. Ó mú wọn láti lọ ní ijọ́ kejì, ó sì fa ọ̀rọ̀ rẹ̀ gùn títí di àárín ọ̀gànjọ́. Àti rí àpẹẹrẹ pé àwọn Kírísítẹ́nì tó wà ní Tíráàsì pẹ̀lú Pọ́ọ̀lù àpọ́sítélì, wọ́n péjọpọ̀ lọ́jọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ láti ṣe kíni, láti bùkàrà. So àti rí àpẹẹrẹ pé ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ tí ó bá bá wọn Kírísítẹ́nì àkọ́kọ́ láyé, òun ni wọ́n ṣe ìrántí ikú, wọ́n sì ń kéde ikú Olúwa títí yóò fi dé, kì í ṣe ẹ̀kan lọ́dún. Àti rí ẹsẹ̀ Bíbélì tó fẹsẹ̀ múlẹ̀ pé ìjọ májẹ̀mú tuntun, ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ tí ń ṣe every Sunday, ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀, òun ni àwọn ọmọ ẹ̀yìn péjọpọ̀ láti bú àkàrà. Ẹ kíyèsí Kọ́ríńtì kìíní orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 25, ó ní ní ìgbàkúgbà tẹ́yin bá ń jẹ àkàrà yìí, tẹ́yin sì mu ago yìí, ó lẹ́yìn kéde ikú Olúwa títí yóò fi dé. Ìgbàkúgbà yìí, Iṣẹ́ Àpọ́sítélì 20 ẹsẹ̀ 7 gbé àlàyé kalẹ̀ pé ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ ni, kì í ṣe ẹ̀kan lọ́dún, kì í ṣe ẹ̀kan lóṣù, kì í ṣe ẹ̀ẹ̀mejì ní oṣù mẹ́ta. Àpẹẹrẹ tá a rí nínú Bíbélì ni pé ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ every Sunday tó bá bá àwọn Kírísítẹ́nì láyé, òní wọ́n bá Olúwa jẹ lórí tábìlì rẹ̀. Nítorí nìyí a sì ti gbé àlàyé kalẹ̀ pé àjíǹde Jésù Kristi Olúwa, bí Kristi ti kú tí a ti sìnkú rẹ̀, gbogbo ẹ̀ la kọ àkọsílẹ̀ nínú Bíbélì. Ó yàtọ̀ sí tápẹ̀ ní Easter pagan festival ni ó yàtọ̀. A ò gbọ́dọ̀ fi wéra wọn, kò jọra wọn, a gbọ́dọ̀ separate wọn, ó yàtọ̀ síra. So a ti rí àpẹẹrẹ níbi pé àwọn Kírísítẹ́nì àkọ́kọ́, Kristi sọ fún wa pé kó máa ṣèyí ní ìrántí, ó sọ fún àwọn àpọ́sítélì kó máa ṣe ní ìrántí òun. A sì pé ní ìgbà tí ìjọ bẹ̀rẹ̀ ní Acts chapter 2 verse 42,
ó ní wọ́n tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì ní ìdàpọ̀ ní bíbu àkàrà. That means èyí tí wọ́n ń ṣe ní ìdàpọ̀ àtàbá péjọ lọ́jọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Kọ́ríńtì kìíní orí 11 verse 25 ó sọ fún wa pé ní ìgbàkúgbà as often tẹ́yìn bá ń jẹ àkàrà yìí tẹ́yìn sì mu àgbo yìí ẹ̀yin kéde kú Olúwa títí yóò fi dé. Àti rí pé ní ìgbàkúgbà yìí iṣẹ́ àpọ́sítélì orí 7 ẹsẹ̀ 7 ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ ni. Àti rí àpẹẹrẹ nínú Bíbélì. Torí ohun tí Bíbélì bá sì gbé kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ó la gbọ́dọ̀ tẹ̀lé. A kò gbọ́dọ̀ tẹ̀lé tí àwọn ènìyàn ń mú jọ tí wọ́n ṣe tí a ò rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ nínú Olúwa. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Nítorí náà ọ̀rọ̀ Ọlọ́run yìí pé àwọn kírísítẹ́nì àkọ́kọ́ ní ìgbà tí ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ tí wọ́n bá péjọ wọ́n bu àkàrà. Ó ti di àṣẹ fún wa lónìí. It has become authority for us today. A gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì. Àwọn rí pé kì í ṣẹ̀kan lọ́dún. Pípéjọpọ̀ bíbá Olúwa jẹ bíbá Olúwa mu lórí tábìlì rẹ̀ pàápàá kì í ṣe ayẹyẹ. It's not a feast. It's not a party. Kì í ṣe ayẹyẹ. A ó péjọpọ̀ láti kún fún ìrònú bí Kristi ti kú bí a ti sìnkú rẹ̀ wọ́n sì ti jíǹde fún ìràpadà gbogbo ènìyàn. Kì í ṣe ayẹyẹ tá à ń ṣe lónìí. A gbọ́dọ̀ padà sínú Bíbélì. A gbọ́dọ̀ padà sínú ọ̀rọ̀ nínú Olúwa. Alẹ́ ẹ̀ka nínú ìwé Kọ́ríńtì kìíní orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7-30. Pọ́ọ̀lù ń bá ìjọ tó wà ní Kọ́ríńtì wí pé tolúkúlùkù bá fẹ́ jẹun kó jẹun nílé. Oúnjẹ tí ara yàtọ̀ sí bíbá Olúwa jẹ àti bíbá Olúwa mu lórí tábìlì ló fẹ́ kẹ́ka ẹsẹ̀ Bíbélì Kọ́ríńtì kìíní orí 11 láti ẹsẹ̀ 30. Paul regulated how Christians should partake of the Lord's table. Paul gbé ẹ̀kọ́ kalẹ̀ bó ṣe yẹ kí àwọn kírísítẹ́nì kó wà kí wọ́n ṣe ní ìgbà tó bá fẹ́ péjọpọ̀ láti bu àkàrà. So níta nínú ọ̀rọ̀ Ọlọ́run ni pé àwọn kírísítẹ́nì àkọ́kọ́ tá a sì kọ àkọsílẹ̀ fún wa lónìí ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ òní wọ́n bá Olúwa jẹ ni wọ́n bá pàdé lórí tábìlì kì í ṣe ẹ̀kan lọ́dún kò sì mú ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ dání gẹ́gẹ́ bí o tá a ṣe lónìí. A gbọ́dọ̀ padà sínú ìfẹ́ Ọlọ́run. Ẹ̀kọ́ èké ìyẹ̀ wa kò yẹ ká tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tá ò rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun mìíràn tá a tún gbọ́dọ̀ kíyèsí ni pé àṣẹ tí Kristi gbé kalẹ̀ yìí tí a pè ní oúnjẹ alẹ́ Olúwa tá a pè ní tábìlì Olúwa tá a pè ní ìbùkàrà tá a sì ń pè ní oúnjẹ ìdàpọ̀ mímọ́ yìí a rí pé ohun méjì la fi pilẹ̀ rẹ̀ 2 elements. Àkọ́kọ́ òun ni àkàrà ìwú unleavened bread. Èkejì òun ni èso àjàrà. Ohun méjì tá a fi pilẹ̀ bíbá Olúwa wa jẹ àti bá Olúwa mu lórí tábìlì rẹ̀ nìyí. Àìwúkàrà ìyẹn túmọ̀ sí pé àkàrà tá ò fi yeast sí torí tá a bá fi yeast sákàrà á wú. A ò ní fi yeast sí. A ó sì ṣe ní ìrántí Jésù Kristi Olúwa wa. Nǹkan méjì tá a gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ ní bá a gbọ́dọ̀ máa ṣe ní ìrántí gẹ́gẹ́ bí element for the Lord's Supper. Àkàrà aláìwú àti èso àjàrà kì í ṣe any other tí ìjọba wà lálẹ́ lò. Kristi ti sọ ohun tá a gbọ́dọ̀ lò. Òun ni àkàrà aláìwú unleavened bread àti èso àjàrà. A sì gbọ́dọ̀ máa ṣe in a solemn way láti rántí ikú tí Kristi kú fún wa lórí igi àgbélébùú. Àṣẹ tó gbé kalẹ̀ ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ la sì rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ìjẹ́ àṣẹ yìí tá a bá péjọpọ̀ ìjẹ́ èwo la lè jẹ nínú méjèèjì ṣé àkàrà nìkan la lè jẹ ká fi èso àjàrà sílẹ̀ kí ni Bíbélì sọ. Kọ́ríńtì kìíní orí 11 ka wo tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ láti verse 24 ẹgbọ́n tó Olúwa wí ó ní ìgbà tí ó sì dúpẹ́ ó bù ú ó wí pé gbàjẹ èyí ni ara mi tí a bò fún yín ẹ máa ṣèyí ní ìrántí mi ẹ̀rọ 25 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì mú aago lẹ́yìn oúnjẹ ó wí pé aago yìí ni májẹ̀mú tuntun nínú ẹ̀jẹ̀ mi ní ìgbàkúgbà tẹ́yin bá ń mú ẹ máa ṣèyí ní ìrántí mi. Nítorí ní ìgbàkúgbà tẹ́yin bá ń jẹ àkàrà yìí ẹ máa wò ó tí ẹ̀yin sì mú aago yìí ẹ̀yin kéde ikú Olúwa títí yóò fi dé. Níbí yìí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé bí a bá péjọpọ̀ láti bá Olúwa jẹ
láti bá Olúwa mu a gbọ́dọ̀ kópa nínú àkàrà gbígbà a sì gbọ́dọ̀ kópa nínú èso àjàrà mímu nítorí àgbékalẹ̀ rẹ̀ yìí a ò rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé tá bá kópa nínú àkàrà gbígbà pé a kò gbọ́dọ̀ kópa nínú ọtí wọn ni kò sí àgbékalẹ̀ bẹ́ẹ̀ nínú Bíbélì eléyìí gbọ́dọ̀ yé wa. èkejì ǹjẹ́ ò lẹ́tọ̀ọ́ láti jẹ níbẹ̀ bí? ǹjẹ́ ò lẹ́tọ̀ọ́ láti jẹ níbẹ̀? ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ní verse 26 Kọ́ríńtì kìíní orí 11 verse 26 ó ní nítorí ní ìgbàkúgbà tẹ́yin bá ń jẹ àkàrà yìí tẹ́yin bá sì mu agbo yìí ẹ̀yin kéde ikú Olúwa títí yóò fi dé. nítorí náà ẹnikẹ́ni tí ó bá jẹ àkàrà tí ó sì mu agbo Olúwa láìyẹ yóò jẹ̀bi ara àti ẹ̀jẹ̀ Olúwa. ṣùgbọ́n kí ènìyàn kó wádìí ara rẹ̀ dájú mo fẹ́ kẹ́ kíyèsí bẹ́ẹ̀ ni kí ó sì jẹ nínú àkàrà náà kí ó sì mú nínú àgò náà. kí a tó bá Olúwa jẹ lórí tábìlì a gbọ́dọ̀ wádìí ara wa. tá a bá sì ti wádìí ara wa tán tá a ríra wọn gẹ́gẹ́ bí ẹni tó pé gẹ́gẹ́ bí ẹni tó yẹ gẹ́gẹ́ bí ẹni tí ó pé gẹ́gẹ́ bí ẹni tí ò yẹ pàápàá gbọ́dọ̀ bẹ Ọlọ́run fún pípé àti yẹ kí a sì jẹ. kì í ṣe pé tẹ́ bá ti bá Olúwa pàdé ẹ gbọ́dọ̀ jàkàrà náà Bíbélì ò sọ bẹ́ẹ̀. Bíbélì ní a gbọ́dọ̀ wádìí ara wa tá a bá sì ti wádìí ara wa tán bẹ́ẹ̀ ni kí a jẹ́ ohun tí Kọ́ríńtì kìíní orí 11 verse 28 kọ́ wa ní. ṣùgbọ́n kí ènìyàn kó wádìí ara rẹ̀ dájú bẹ́ẹ̀ ni kí ó sì jẹ nínú àkàrà náà kí ó sì mu nínú ago náà ó tó Olúwa sọ nìyí tó Ọlọ́run mímọ́ sọ nìyí a sì gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. nítorí gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nìyí pé àwọn kírísítẹ́nì àkọ́kọ́ ní ìgbà tí wọ́n péjọ lọ́jọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ wọ́n ṣe ìrántí ikú sísìkú àti àjíǹde Jésù Kristi Olúwa wọ́n ṣe ìrántí ẹ̀ every Sunday tí wọ́n bá péjọ náà ṣe léyìí kì í ṣe ẹ̀kan lọ́dún ni wọ́n ń ṣe kì í sì ń ṣe ẹ̀kan lóṣù mẹ́ta. gbogbo ọjọ́ wọn bá ti yàtọ̀ sí àgbékalẹ̀ Bíbélì ó ti di nǹkan mìíràn ó ti di ìfẹ́ inú ó ti di ẹ̀kọ́ ti ènìyàn ó ti di ìsìn asán. mo ti rán wa létí tọ́rọ̀ Ọlọ́run sọ nípa ẹ̀kọ́ ènìyàn ká fi sínú ìsìn mímọ́ Olúwa. ìwé Mátíù orí 15 ẹsẹ̀ 8 sí 9 ó ní àwọn ènìyàn yìí fi ẹnu wọn bọlá fún mi bẹ́ẹ̀ ni wọ́n fi ètè wọn súnmọ́ mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi lásán ni wọ́n ń tẹríba fún mi tí wọ́n fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. tí a bá ti ń fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́ ìsìn tí ènìyàn bá ń ṣe sí Ọlọ́run tí ò sí àgbékalẹ̀ nínú Bíbélì tá a sì dó lórí rẹ̀ nìkan ó ti di ìsìn asán. ká má bàa sìn sí asán a gbọ́dọ̀ padà sínú ọ̀rọ̀ nínú Olúwa. ìbéèrè ni pé àwọn tó wá ń ṣe àsè Easter yìí jẹ́ wọ́n ń ṣe ohun tó lẹ́tọ̀ọ́ tó dára bí ní ìgbà tá a ti gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ nínú Bíbélì. ohun tí Easter jẹ́ pé Easter yàtọ̀ sí kíkú sísìnkú àtàjíǹde Jésù ò jọra wọn. Easter sì yàtọ̀ sí àjọ ìrékọjá. Easter kì í ṣe àjọ ìrékọjá. Easter kì í ṣe kíkú sísìnkú àtàjíǹde Jésù kò jọra wọn. Easter pagan festival ni àsè àwọn kèfèrí ni ohun tí wọ́n sì fi ń ṣe àsè yìí òun ni èrò element èrò àti ẹyin ó yàtọ̀ ẹ lọ wádìí nínú àwọn ìwé ìtàn onírúurú ẹ lọ wádìí ó yàtọ̀ síra wọn. ọjọ́ wo la gbé àgbékalẹ̀ kalẹ̀ ní Bíbélì pé a gbọ́dọ̀ máa péjọpọ̀ láti ṣèrántí ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ a gbọ́dọ̀ gba ara Olúwa a gbọ́dọ̀ gba àkàrà náà bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ gba àgò náà tó dípò èso àjàrà a gbọ́dọ̀ gbà á gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Bíbélì kọ́ wa. ǹjẹ́ àwọn tó bá ń ṣe Easter lónìí ṣé wọ́n ń ṣe tó lẹ́tọ̀ọ́ ṣé wọ́n ṣe tó bá ìfẹ́ Kristi mu? gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tari nínú ọ̀rọ̀ Ọlọ́run a rí pé Easter àsè àwọn kèfèrí ni kò ní nǹkan ṣe pẹ̀lú Kristi àti àwọn Kristẹni. nítorí náà àwọn tó ń tẹ̀síwájú nínú àsè yìí wọ́n ń dúró nínú ẹ̀kọ́ ènìyàn wọ́n ń dúró nínú ẹ̀kọ́ ènìyàn tí kì í ṣe ẹ̀kọ́ Kristi. ẹ má gbàgbé Jòhánù kejì 2 John verse 9 Jòhánù kejì ẹsẹ̀ 9 ó ní ẹni tó bá ré kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. ẹni tó bá dúró nínú ẹ̀kọ́ òní ó gba bàbá àti ọmọ. a gbọ́dọ̀ dúró nínú ẹ̀kọ́ Kristi
tá a bá ré kọjá if we transgressed, tá a bá ré kọjá tá ò dé nínú ẹ̀kọ́ Kristi a ò gba Ọlọ́run. A gbọ́dọ̀ dé nínú ẹ̀kọ́ Kristi. Àrẹ̀wárí àwọn àpẹẹrẹ lábẹ́ májẹ̀mú láláì pé àwọn tí kò tẹ̀lé òfin Ọlọ́run ní pàtó àbá wọn wí bẹ́ẹ̀ la fìyà jẹ wọ́n. Ẹ wo àpẹẹrẹ Nádámù àtàbíù ní ìwé Lẹ́fítíkù orí 10 ẹsẹ̀ 1 sí 3. Ọlọ́run pàṣẹ fún Mósè pé kó sọ fún Érónì àtàwọn ọmọ rẹ̀ pé wọn kò gbọdọ̀ mú iná láti òde pẹpẹ, iná gbọdọ̀ kú nínú pẹpẹ. Òfin Ọlọ́run nìyí. Wọ́n sọ pé pẹpẹ ni pẹpẹ, iná ni iná ń jẹ́. Wọ́n lọ mú iná lóde pẹpẹ. Kí ló ṣẹlẹ̀ sí wọn? Ẹ lọ ka ìtàn ìwé Lẹ́fítíkù orí 10 ẹsẹ̀ 1 sí 3. Níta àríkà níbẹ̀ ni pé iná sì wá láti òkè ó sì jó wọn run. A gbọ́dọ̀ dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run pàtó. Ohun tó fi Ọlọ́run bá ti gbé kalẹ̀ ní pàtó la gbọ́dọ̀ dúró nínú rẹ̀. Èkejì, Ọlọ́run pàṣẹ fún Mósè àti Árónì nínú ìwé Nómérì orí 20 ẹsẹ̀ 8 sí 12. Wọ́n ṣẹ̀ sí Mósè àti Árónì ṣẹ̀ sí Ọlọ́run nípa pé wọn ò dúró nínú ẹ̀kọ́ tí a gbé ka iwájú wọn nípa pé sọ̀rọ̀ sí àpáta kí omi ó sì jáde. Ọba Húsà náà ń kọ́ èyí tí ó lọ gbé kíní pẹpẹ láti fi rúbọ, kọ́ńsọ̀ láti fi rúbọ, tó sì takò òfin Ọlọ́run pé ẹ̀yàkẹ́yà kan gbọdọ̀ rúbọ níwájú ẹ̀ bí kò ṣe ìyá Léfì. Ìwé Króníkà kejì 2 Chronicles chapter 26 verse 16 to 19. Húsà náà ń kọ́, Húsà tó fẹ́ fọwọ́ kan àpótí ẹ̀rí tọ́lọ́run sì sọ pé ẹ̀yàkẹ́yà kan gbọdọ̀ fọwọ́ kan àpótí ẹ̀rí bí kò ṣe ẹ̀yà Léfì nìkan. Nínú ìwé Sámúẹ́lì kejì orí 6 ẹsẹ̀ 6 sí 7. Ohun tá à ń gbìyànjú láti sọ ni pé tọ́lọ́run bá gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ tá a bá ń ṣe wọ́n àti ṣẹ̀ sófin Ọlọ́run. Àgbékalẹ̀ tá à ń pè ní Easter ó yàtọ̀ sí tí Jésù kọ́ wa nípa ikú, sísìnkú àtàjíǹde àti àsè tó gbé kalẹ̀ pé ká máa ṣe ní ìrántí òun. Kì í ṣe ẹ̀kan lọ́dún pé ní ká máa ṣe ní ìrántí òun. Ọjọ́ Olúwa, ọjọ́ kìíní, ọjọ́ ọ̀sẹ̀ ló pa láṣẹ pé a gbọ́dọ̀ ṣe. Mo rò pé a ti tàn mọ́lẹ̀ sí ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa àsè Easter, ó sì ti yé wa dáadáa pé àwọn Kírísítẹ́nì tá a rí àgbékalẹ̀ rẹ̀ kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ òní wọ́n péjọpọ̀ láti ṣèrántí ikú, sísìnkú àtàjíǹde Jésù. Àdúrà wa ni pé kí ìfẹ́ Ọlọ́run yìí kó yé wa dájú kí àwa kó lè dúró nínú rẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run. Inú wa dùn, ayọ̀ wa kún fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa kí a jọ ṣàsọyépọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìbùkún Ọlọ́run yóò di mímọ̀ lórí ayé wa. Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Ọlọ́run yóò sì tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí wa lọ́kàn lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sínú yìí 08057 444 902 tàbí 0806571 7023. Àtúntún nọ́mbà náà pè fún wa 08057 444 902 tàbí 0806571 7023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé títí láéláé, kó sì kọ́ wa ní ọ̀rọ̀ rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.